àwọn gómìnà àti mínísítà apc dúró sọ́rùn adeleke níbo ni yóò gbé gbà báyìí o. wèrè kan òkè ọ̀hún tó dé etí ọjà tó bú sẹ́kún ó lámòye kan bá rí i lónìí ṣé kò sí nǹkan tó fi ń sunkún. wèrè ní ẹ̀rù ló ń ba òun pé gbogbo àwọn tó wà lọ́jà yìí tí wọ́n bá kú níbo ni wọn yóò ti rí igi kan pósí fún gbogbo wọn. amòye wa ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ kì í ṣe gbogbo wọn ni yóò kú síbi tí wọn yóò ti rí wọn sìn. mélòó mélòó làwọn tí yóò kú sódò nínú wọn, mélòó mélòó làwọn tí yóò kú sínú igbó, mélòó mélòó làwọn tí yóò tilẹ̀ kú síbì kan tẹ́nìkan ò ní rí wọn débi pé wọn yóò pọ́n pósí fún wọn. bẹ́ẹ̀ lórí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú Ọ̀ṣun tí wọ́n ń fẹ́ di gómìnà o. ipò táwọn bíi mẹ́rìnlá ń jà sí tí kò sì tíì sí ẹni tó mọ ẹni tí yóò wọlé gan-an. bó tilẹ̀ jẹ́ pé láàrin àwọn mẹ́ta ni kinní náà ti le sí jù, ìyẹn láàrin Adémọ́lá Adélékè tó ń ṣe gómìnà lọ́ṣùn lọ́wọ́lọ́wọ́ báyìí tinú ẹgbẹ́ Accord, Bọ́lá Oyèbánjí tó ń bọ̀ láti inú ẹgbẹ́ APC àti Najim Salam ti ẹgbẹ́ ADC fà kalẹ̀ pé kó já ipò gómìnà náà gbà lọ́wọ́ gbogbo wọn. àwọn míín náà wà níbẹ̀ lórúkọ ẹgbẹ́ òṣèlú wọn, èèyàn ò sì lè sọ pé wọn ò lè wọlé nítorí Your Excellency làwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wọn ń pè wọ́n. kódà nígbà tí wọn ò tí ì mọ̀ bí wọ́n ṣe lè gbà wọlé, tí wọn ò mọ ọ̀nà tí wọ́n lè bá gan-an àfi bí wọ́n bá gba ojú fèrèsé nìkan. síbẹ̀ Ọlánrewájú Fárinlóyè ti inú ẹgbẹ́ Action Alliance, Ọlájídé Ẹ̀san ti inú ẹgbẹ́ African Action Congress, Adéagbo Ọ̀páwọyè ti inú ẹgbẹ́ African Democratic Party, Adésínà Adéyẹmí Doro ti inú ẹgbẹ́ All Progressives Grand Alliance, Adéwálé Adébáyọ̀ tinú ẹgbẹ́ Allied People's Movement, Clement Adéṣuyì tinú ẹgbẹ́ Action People's Party, Máṣìlọ Adélékè ti ẹgbẹ́ Butch Party, Taofik Adélékè ti New Nigerian People's Party, Saliu Oyèlámì tinú ẹgbẹ́ People's Redemption Party, Ọlálékan Ògúnṣakin tinú ẹgbẹ́ Young Progressive Party àti Adéfẹ́mi Adéṣuyì tinú ẹgbẹ́ Senate Labour Party. obìnrin kan ṣoṣo náà ló wà nínú wọn o, Yẹmisí Adéagbo ti ẹgbẹ́ òṣèlú African Democratic Party. olùkọ́ àgbà nílé ìwé gíga tó ti fẹ̀yìntì ní ọmọ ọdún 84 years péré ni ìyá òun ṣe. àmọ́ fún Adélékè pàápàá fún rẹ̀, màálù tí ò nírù ni o, Ọlọ́run nìkan ló ń bá a lé e ṣin. nítorí láti òkè délẹ̀ níwájú lẹ́yìn àwọn gómìnà àti mínísítà APC ti yí ipò báyìí. ohun tí àwọn fúnra wọn sì ń sọ ni pé kò sí ibi tí ọkùnrin náà yóò ti gbà, kò sí bí yóò ti ṣe é, àwọn yóò já a gbà. nígbà tí ẹni bíi méjìlá bá sì ń pe ẹnìkan ṣoṣo, àfi kó dá wọn lóhùn o. ó fẹ́rẹ̀ jẹ́ tógun ni wọ́n sọ kinní ọ̀hún dà o. rọ́lì ẹni bá láyà kó wá wọ̀ ọ́ ni. bí a bá sì ti yọwọ́ àsìkò ìbò ẹgbẹ́ òṣèlú ACN àti ti PDP ní ìpínlẹ̀ náà ní 2007, nígbà tí Ràúfù Arẹ́gbẹ́ṣọlá wàákò pẹ̀lú Ọlágúnsóyè Òyìnlọ́lá lásìkò tí wọ́n ń fi pósí ru Arẹ́gbẹ́ wọ Òṣogbo tí wọ́n sì ń fi ọkọ̀ gbókùúgbókùú gbé e jáde padà, kò tún sí ìbò Ọ̀ṣun kan tó ní ìtàjẹ̀sílẹ̀, ìjúnisẹ́wọ̀n, ìdúnkookò mọ́ni tó báyìí láti ìgbà tí democracy eléyìí ti bẹ̀rẹ̀ o. ọ̀rọ̀ náà le gan. ohun tó sì ń ṣe àwọn aráàta lọ́kàn kìjì báyìí ni pé bí Adémọ́lá Adélékè àti ẹgbẹ́ àkọọ̀dù ẹ̀ ti ń pariwo pé kí gbogbo ayé wá wò ó, àwọn ẹgbẹ́ APC ló ń pa àwọn èèyàn àwọn tí wọ́n sì ń ṣètò ìtìmọ́lé fún wọn. bẹ́ẹ̀ ni Bọ́lá Oyèbánjí tinú ẹgbẹ́ òṣèlú APC náà ń pariwo pé gbogbo ẹni tó bá rí Adélékè kó má fojú èèyàn jẹ́jẹ́ wò ó, pé dẹ̀ǹgẹ́ tutù lẹ́yìn ó gbóná nínú ni o. pé bó ṣe ń pariwo pé wọ́n fẹ́ ṣe àwọn léṣe nì, òun gan ló wà nídìí gbogbo àwọn tí wọ́n ń ṣe léṣe lọ́ṣùn. Oyèbánjí ní kínní yìí ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, pé láti 2022 ni àwọn Adélékè ti ń pa àwọn ọmọ ẹgbẹ́ APC nípakúpa. bó sì ṣẹlẹ̀ jẹ́ pé kò lè sọ pàtó bó ṣe jẹ́ àwọn Adélékè ló ń pa wọ́n. ó ní èyí tó burú níbẹ̀ ni pé Adélékè yóò máa fojú rẹ́rìn-ín, yóò máa sọ̀yàyà, yóò máa ṣe bí ẹni tí ìyà ń jẹ àti bí ẹni tí kò lè jẹ ẹ̀kọ́ kan tán. síbẹ̀ òun gan ni pọ́npọ́ tí ikú ń rán pa ni. àmọ́ àwọn Adélékè ti ní irọ́ nìyẹn, pé òun tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ yìí àwòkòǹkò mọ́ṣẹ́ lòun. wọ́n wá ń sọ pé òun bú ọba ìlú lóhun tí òun ń kọgba láàárọ̀ tí òun ń kọgba lọ́wọ́ alẹ́,
níbo lòun ti wá ráyè irú ìyẹn pé ọmọ Èkó lòun ò jẹ́jẹ́ lọmọ Èkó ń lọ. Fúngbà àkọ́kọ́ ọ̀gá ọlọ́pàá Túnjí Dìísù sọ̀rọ̀ lórí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n gbé kúrò lójijì. Ó ní àwọn olóṣèlú Ọ̀ṣun ni wọ́n ń fẹjọ́ ẹ̀sùn, àwọn ni wọ́n ní ìwà ẹ̀kọ́ tí àwọn lọ́rùn pé ó lè fa wàhálà fún gbogbo Ọ̀ṣun lásìkò ìdìbò, pé ohun tó jẹ́ kí àwọn gbé e kúrò nìyẹn. Àwọn gbé e kúrò nítorí àwọn ò fẹ́ ìsọnù àwọn olóṣèlú Ọ̀ṣun yìí, kí wọ́n má ní àwọn ọlọ́pàá ni kò jẹ́ kí ìbò àwọn lọ dáadáa. Àwọn ọlọ́pàá ló kó bá àwọn, torí ẹni orí ẹ̀ burú mọ́ o, ẹni tí yóò wí fún un tí yóò lọ aṣọ mọ́ ọlọ́run ló ń wá ni. Àmọ́ pẹ̀lú èyí tí Dìísù sọ yìí, síbẹ̀ kò jọ pé àwọn ọlọ́pàá yìí bọ́ nínú ẹnu ayé, torí bó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n kí kọmíṣánná kan mọ́lẹ̀ nínú àwọn èèyàn Adeleke. Kọmíṣánná fún ètò àyíká Máyọ̀wá Adéjọrìn, wọ́n ní wọ́n bá ìbọn lọ́wọ́ ẹ̀ níbi ìjà náà sì burú níléṣà ní tòdodo, torí àwọn èèyàn 4 ni wọ́n fara gbọ́ta. Àwọn APC ló ń ṣèpolongo ìbò wọn. Bí wàhálà àwọn tọ́ọ̀gì ṣe wá débẹ̀ ni kò sẹ́ni tó mọ̀. Bí ọ̀rọ̀ náà sì ti ṣe padà kan kọmíṣánná Adeleke ni kò tí ì yé èèyàn dáadáa. Àmọ́ àwọn ọlọ́pàá làwọn mú, ọ̀dọ̀ àwọn ló wà lórí ọ̀rọ̀ ìbọn tí àwọn sì bá lọ́wọ́ ẹ̀ làwọn torí ẹ̀ mú. Bó sì tilẹ̀ jẹ́ pé alága ìgbìmọ̀ ètò ìdìbò Adeleke Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ní kinní náà kò ní òótọ́ ẹyọ kan báyìí nínú. Síbẹ̀ ẹni tó pé orí ìgúnnu kò sunwọ̀n ni o. Ó kù bí yóò ti rí àkàbà tó débi tí orí ìgúnnu wà. Bó bá sì rákàbà, ó kù bí ìgúnnu kó yóò ti gbé ara ẹ̀ sílẹ̀ pé kí wọ́n gun orí òun. Àwọn ọlọ́pàá ní ohun tọkùnrin náà ṣe nìyẹn. Ó sì lu ọjọ́ kan gbáko kí wọ́n tó fi sílẹ̀. Lára wàhálà tó sì wà fáwọn ọlọ́pàá gan-an nìyẹn, nítorí ọjọ́ kan náà tí wọ́n mú Máyọ̀wá Adéjọrìn yìí, ọjọ́ yìí kan náà ni wọ́n ba ilé ẹgbẹ́ Àkọọ̀dù yìí jẹ́ níléṣà níbẹ̀, tí wọ́n ya pátákó gbogbo lulẹ̀, tí wọ́n sì ya èyí tí wọ́n lẹ fọ́tò Adeleke mọ́ balẹ̀, tí wọ́n tún dáná sun, tí wọ́n sì bà gbogbo ohun tó wà nínú ilé ẹgbẹ́ wọn jẹ́ pátápátá. Àwọn ọlọ́pàá kò sì rẹ́nì kankan mú nínú APC. Èyí tó sì yàyàn lẹ́nu nínú ọ̀rọ̀ náà jù ni pé àwọn ẹgbẹ́ Àkọọ̀dù ní Ibrahim Gòtán, kọmíṣánná ọlọ́pàá tí gbogbo èèyàn rò pé ó ti kúrò lọ́sùn, pé kò tí ì lọ o. Wọ́n ló ń palẹ̀ ẹrù ẹ̀ mọ́, àmọ́ kò tí ì jáde ní ìpínlẹ̀ náà. Àwọn Àkọọ̀dù yìí ní òun gan ló wà nídìí ohun tó ṣẹlẹ̀ ní Iléṣà àti mímú tí wọ́n mú kọmíṣánná Adeleke yìí lọ. Bó bá ṣe pé lóòótọ́ ni kọmíṣánná ọlọ́pàá àtijọ́ yìí sì ń palẹ̀ ẹrù ẹ̀ mọ́, tí kò tí ì kúrò níbẹ̀ ní ìbòkú ọjọ́ 6 péré, ohun aburú gidi ni kinní náà yóò jẹ́ fún ìpínlẹ̀ Ọ̀ṣun. Tàbí kí wàá ní àǹfààní pé wọ́n gbé ọkùnrin náà kúrò nígbà tó jẹ́ yóò sì wà níbẹ̀ títí dọjọ́ ìdìbò. Kò sí aráàlú kan tó gbà pé nǹkan dáadáa ni. Ohun tó sì jẹ́ kí ara yá àwọn ọlọ́pàá láti mú kọmíṣánná ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun náà tì mọ́lé nìyẹn. Torí tó bá jẹ́ ọ̀gá tuntun tí wọ́n gbé wá ni, òun ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀. Yóò sátìmọ̀ pé afẹ́fẹ́ tó fẹ́ tó ká aṣọ ní yàrá kí ẹni tó wọ tiẹ̀ sọ́rùn má ṣàfara ni. Àtàtàkùrà ẹnu ẹyẹ kò rànkúta. Òun ò ní ṣe irú ẹ̀ àfi tí Gòtán bá wà níbẹ̀ nìkan. Níbi tí ìjáyà sì wà rèé, ṣé Gòtán ti lọ lọ́sùn àbí kò tí ì lọ? Bẹ́ẹ̀ ni ọkàn àwọn èèyàn tí wọ́n gbọ́ lójijì pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá àwọn aṣáájú APC lọ́sùn ṣèpàdé lánàá òde yìí kò balẹ̀. Ohun ìyanu ibẹ̀ ni pé irú ìpàdé wo ló bọ́ sí pàjáwìrì bẹ́ẹ̀ nígbà tí àsìkò ìbò kù ọ̀sẹ̀ kan péré. Àwọn tí wọ́n mọ̀ di ìpàdé náà sọ pé awuyewuye tó wà láàárín àwọn aṣáájú APC lọ́sùn yìí ló jẹ́ kí Tinubu sáré pé gbogbo wọn jọ, pé kí oníkálukú tí ọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ́ o. Wọ́n gbọ́dọ̀ sinmi ìjà, èdè àìyedè tó bá sì wà láàárín wọn kí wọ́n yanjú ẹ̀ kíá. Ohun tí òun fẹ́ gbọ́ ni pé wọ́n gba ìpínlẹ̀ Ọ̀ṣun fún APC. Nígbà tí wọ́n bá sì gba ìpínlẹ̀ náà tán, gbogbo ohun tó bá kù làwọn yóò máa yanjú. Ìpàdé náà kì í ṣe kékeré, nítorí àṣẹ tí Tinubu pa fún wọn ni pé kí kálukú wọn fi gbogbo ohun tí wọ́n bá ń ṣe sílẹ̀ kí wọ́n sì máa bọ̀ ní Àbújá. Àwọn tí wọ́n sì lè débẹ̀ lé ní 70 dáadáa. Bí àwọn míì ti wọ bàálù ní àwọn míì wọ ọkọ̀ ilẹ̀. Gbogbo àwọn tí wọ́n sì lẹ́nu lọ́rọ̀ ni wọ́n rí i pé wọ́n dé ọ̀dọ̀ ààrẹ. Bẹ́ẹ̀ ni kò sí kókó ohun tó jáde níbẹ̀ náà ju pé àwọn èèyàn gbọ́dọ̀ rí i pé wọ́n gba ìpínlẹ̀ Ọ̀ṣun fóun. Nídìí èyí, ọ̀pọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti padà sílé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí wá gbogbo ọ̀nà, bójá nípa ìpolongo tàbí ìjàkadì tààrà, láti rí i pé ohun tí ààrẹ wí nìkan ló ṣẹ, àwọn gba ìpínlẹ̀ náà fún un. Àmọ́ bí wọn yóò ti ṣe kinní náà láàárín àwọn èrò ìlú ni kò tí ì yé èèyàn, torí ọ̀pọ̀ àwọn ìlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú àwọn ọba wọn ni wọ́n sọ pé ẹ̀yìn Adeleke làwọn wà, tí ìmọ́lẹ̀ làwọn fẹ́ ṣe, bó tiẹ̀ jẹ́ pé à ń bọ̀ kò
kò yẹ sọ pé ìpolongo èké lásán mà nìyẹn, òun làwọn èèyàn Ọ̀ṣun fẹ́ràn ju Adeleke lọ. Paríparí ẹ̀ sì ni ti àwọn gómìnà àti àwọn mínísítà tí wọ́n ti dìde báyìí. Ohun tí wọ́n sì ń sọ ni pé Tinubu làwọn fẹ́ ṣiṣẹ́ fún, dandan ni kí àwọn gba ìpínlẹ̀ Ọ̀ṣun fún ọ̀gá àwọn. Ṣé alága ẹgbẹ́ òṣèlú APC Nentawe Ìwádìí ti sọ tẹ́lẹ̀ pé kẹ̀kẹ́ napep ní ẹgbẹ́ àkọọ̀dù, bẹ́ẹ̀ tẹ́rẹ́là làwọn ń wà bọ̀ níta wọn, kò sì sí kí tẹ́rẹ́là àwọn má tẹ kẹ̀kẹ́ márúwá náà pápátá. Ṣùgbọ́n èyí tí àwọn àpapọ̀ gómìnà àti àwọn mínísítà yìí wá múra láti ṣe yìí ni yóò mú eré ìje náà gbóná janjan. Mínísítà fún ètò iṣẹ́ òde Dave Umahi, òun àti Adégbóyèga Oyètọ́lá tí í ṣe mínísítà fún ètò okòòwò ojú omi, pẹ̀lú gómìnà Usman Ododo ti Kogi àti Monday Ẹ̀pọ́bọlọ̀ ti Ẹdó, wọ́n pàdé lóṣogbo níbi tí wọ́n ti fẹ́ fi ìpìlẹ̀ṣẹ̀ ọ̀nà gbọ̀ngàn sí Òṣogbo àti Ìwó sí Òṣogbo lélẹ̀. Níbẹ̀ ni wọ́n sì ti ń sọ pé ìjọba àpapọ̀ ló ní àwọn ọ̀nà náà o, bí àwọn ará Ọ̀ṣun bá sì dìbò fún à ń bọ̀, wọn yóò tún rí nǹkan mèremère láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àti jù bẹ́ẹ̀ lọ. Umahi tiẹ̀ ní ọmọ Tinubu gan ni Oyèbánjí o, pé kò sí ohun tó fẹ́ fún Ọ̀ṣun tí Tinubu kò ní fún un. Ohun tó sì ń bí àwọn aṣáájú àkọọ̀dù nínú gan nìyẹn. Wọ́n ní àbẹ̀tẹ́lẹ̀ ni àwọn APC wá ṣe, pé Oyètọ́lá ló sì wà nídìí ẹ̀. Wọ́n ní báwo ló ṣe lè jẹ́ ìgbà tí ìbò kù ọ̀sẹ̀ kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àwọn yóò fi iṣẹ́ ojú títì ńláńlá méjì yìí lélẹ̀ lóṣogbo. Níbo ni wọ́n ti wà láti ọjọ́ yìí wá? Àti pé ṣé tí wọn kò bá wọlé wọn yóò máa ṣe ọ̀nà náà lọ ni, àbí wọ́n kàn fẹ́ fi gbé àwọn èèyàn mọ́ra lásán? Bó bá sì jẹ́ ti ọ̀rọ̀ alábẹ̀tẹ́lẹ̀ yìí dé ni, àwọn APC náà ti bú Adeleke dáadáa. Bí wọ́n ṣe bú u ni pé owó tí wọ́n san fún àwọn òṣìṣẹ́ àti àwọn olùfẹ̀yìntì tí wọ́n ní owó àjẹmọ́nú àti ọjọ́ ìwá ni, àwọn APC náà ní kí ló dé tó jẹ́ ìbò kù ọ̀sẹ̀ kan ni wọ́n bẹ̀rẹ̀ sí í fọ́n irú owó bẹ́ẹ̀ kiri, pé ọgbọ́n òṣèlú ni wọ́n fẹ́ fi owó náà ra ìbò ni. Àmọ́ kíá láwọn èèyàn Adeleke náà ti dáhùn pé ṣe bí ìyàwó Tinubu, Sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu náà wá sí Òṣogbo, tó jẹ́ owó tó yẹ kó jẹ́ ti gbogbo aráàlú, owó ìdẹ̀ra àwọn èèyàn tíjọba àpapọ̀ ní àwọn ń pín kiri. Ṣé bí ìyàwó Oyèbánjí ló gbé e fún? Ṣé ìyàwó Oyèbánjí wà níjọba ni, àbí òun ni olórí obìnrin fún ẹgbẹ́ APC? Wọ́n ní kì í ṣe pé wọ́n fẹ́ kí wọ́n fi owó náà ṣe kinní kan, wọ́n fẹ́ fi ra ìbò àwọn èèyàn ni. Àmọ́ kò sí bí wọ́n ti fẹ́ ṣe o, àwọn yóò borí wọn. Báyìí ni wọ́n ń fi ẹ̀sùn pé wọ́n fẹ́ ra ìbò, wọ́n fẹ́ ta ìbò kan ara wọn o. Bí àwọn àkọọ̀dù ti ń wí, bẹ́ẹ̀ náà ni àwọn APC náà ń wí o. Ẹgbẹ́ ADC nìkan ni kò ráàyè irú àwọn nǹkan wọ̀nyí. Ìpolongo ìbò tiwọn làwọn ń bá lọ, àbàtà wọn sì ta kété pátápátá bí ẹni tí òbódò tán ni. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, àwọn olóṣèlú wọ̀nyí kò fi ọkàn àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun yìí balẹ̀ o. Àwọn APC ní èèyàn àwọn 10 ni wọ́n ti pa, àwọn àkọọ̀dù náà ní wọ́n ti pa àwọn èèyàn àwọn 8. Ìjayà ikú òjijì báyìí sì ti mú kí àwọn aráàlú máa fi ẹgbẹ́ òṣèlú tí wọ́n bá wà pamọ́, kó má di pé wọn yóò fi ikú tí kì í ṣe ikú àtọ̀dọ̀ Ọlọ́run ṣèfàjẹ́. Ọ̀rọ̀ náà le gan ni o, kò sì sẹ́ni tó lè sọ ìdí tó fi le bẹ́ẹ̀. Bó bá ṣe pé wọn kò dìbò lẹ́kìtì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni, níṣe làwọn èèyàn ìbání láti ọ̀run ni wọ́n ti ń ká ilá wá sáyé. Àmọ́ nítorí tí kò pẹ́ tí wọ́n dìbò lẹ́kìtì, ìpalẹ̀mọ́ ìbò Ọ̀ṣun yìí ń ṣe gbogbo ayé ní hàhín ni. Àwọn kan ní nítorí pé àwọn APC fẹ́ já ìpínlẹ̀ náà gbà ní tipátipá ní wàhálà ṣe pọ̀ tó báyìí. Àwọn míín sì ní nítorí pé Adeleke fúnra ẹ̀ kò fẹ́ lọ ni. Wọ́n ní onílé ní lọ́wọ́ àlejò dì mẹ́rù, torí bí ajá bá dá agbádá iná tí Àmọ̀tẹ́kùn wẹ̀wù ẹ̀jẹ̀ tí ológìnní sún àkísà lásán mọ́dì, ẹgbẹ́ apẹranjẹ náà jọ ní gbogbo wọn. Àdúrà ló kù tí kí gbogbo ìlú máa wá gbà, kí kálukú sì máa ṣọ́ra ẹ̀, torí ìwọ̀nba tó kù kí ọjọ́ ìdìbò yìí pé ohun tí yóò ṣẹlẹ̀ lọ́ṣun kò sẹ́ni tó lè sọ o. Ọláìwọlá alága ló ń ṣe àyẹ̀wò ìpalẹ̀mọ́ ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń lọ lọ́wọ́, tó sì ń ṣe àkọsílẹ̀ ohun gbogbo fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ òní o.